wọ́n ti sọ pé Bọ́lá Tinubu Àkànbí ọmọ olódòdẹ kò ní padà lẹ́ẹ̀kan sí o. Ràúfù Arẹ́gbẹ́ṣọlá, Àtíkù Abubakar, Nasiru El-Rufai, David Mark àtàwọn míì tí wọ́n jẹ́ kàn nínú òṣèlú ni wọ́n fẹ́ dà á lágbo síná. Wọ́n ní inú ọkùnrin olóṣèlú ọmọ Àbíbátò Mọ́gàjí ń bí àwọn gidigidi o. Ẹnìkan kò láyé, àwọn náà fẹ́ tọ́lá, àwọn fẹ́ bùlá níbẹ̀. Àti pé wàhálà àti ìdààmú ńlá ní ìjọba tí Bọ́lá Tinubu lòun ń ṣe ń kó bá gbogbo ọmọ Nàìjíríà, bẹ́ẹ̀ làwọn kò lè máa wò ó nínú lọ o. Àwọn gbọ́dọ̀ lé l'Àbújá pẹ̀lú ìbò àwọn aráàlú lọ́dún 2027 ni. Wọ́n ní fún ìdí èyí, ikán tàwọn ti pawọ́pọ̀, ó ti ṣetán láti mọ ilé gidi o. Ìrun tàwọn ti kóra pọ̀, ó ṣetán láti mọ àgìyàn. Ẹgbẹ́ òṣèlú ADC làwọn yóò sì lọ láti fi yí Bọ́lá Tinubu lágbòdà síná kí ọkọ̀ Olúrẹ̀mí bàbá Ṣèyí ó má fọkàn sí mọ́ o lọ́dún 2027. Èkó ló máa padà sí, àwọn èèyàn àwọn làwọn yóò gbàjọba tí ẹgbẹ́ òṣèlú APC yóò lọ jókòó jẹ́, gẹ́gẹ́ bó ṣẹlẹ̀ sí ẹgbẹ́ Ọlọ́bùrẹ̀dà tí wọ́n ti fìgbà kan fọ́nú kiri wípé ẹgbẹ̀lẹ́gbẹ̀ ọdún làwọn yóò fi lo ipò adarí ní Nàìjíríà, ṣùgbọ́n tí Bọ́lá Tinubu àtàwọn èèyàn ṣe kìíní yẹn fún wọn tí Ọ̀bùrẹ̀dà àwọn sì ṣe bẹ́ẹ̀ ya pẹ̀rẹ̀pẹ̀rẹ̀. Wọ́n ti ṣe sọ tí wọ́n ń rò nìyẹn o, ṣùgbọ́n ẹgbẹ́ òṣèlú APC náà ti bóde o. Wọ́n ti sọ pé ìmọ̀ tú ìmọ̀ jọ, àti pé wọn kò tí ì pọ̀ tó kí wọ́n yà lọ pọ̀ dáadáa ni o, nítorí Bọ́lá Tinubu yóò ṣe é lẹ́ẹ̀kan sí. Bẹ́ẹ̀ a kì í gba ìkàkà lọ́wọ́ akítì. Kò sí ẹgbẹ́ òṣèlú kan báyìí tó lè gba ipò ààrẹ mọ́ ẹgbẹ́ APC lọ́wọ́. Ẹgbẹ́ ìfikún pé àwọn kò ní yọ wọ́n lẹ́nu o, kí wọ́n máa pàdé, kí wọ́n máa ṣe mítìnì wọn lọ, àti pé nínú ayé tó rọrùn, nínú àlàáfíà tó wà nílùú tí ìjọba Bọ́lá Tinubu mú wá náà ló fún wọn láǹfààní ìpàdé tí wọ́n ṣe kiri yẹn. Bẹ́ẹ̀ mùdùmùdùn ìjọba democracy tí Tinubu mú wá ni o. Bẹ́ẹ̀ ni ìmọ̀ wọn yìí kò lè jọ o, kí wọ́n lọ sinmi jàre. Fọ́tò wọn rèé, àwòrán wọn náà nìyẹn ń wò yìí, àwọn nìyẹn o, àwọn tó fẹ́ lé Bọ́lá Tinubu nílé ìjọba nílùú Àbújá yányán ìyẹn lọ́dún 2027. La ilaha illallah, la ilaha illallah, Muhammadu Rasulullah, Tijani Waliyullah, Bari'amu Alilullah, la ilaha illallah. Ẹ̀yin ọmọ ìyá mi lọ́kùnrin lóbìnrin, Saida ń retí Fatima Tajafaria, mo ń retí gbogbo ẹ̀yin olólùfẹ́ tiwa, a ní nílùú Ìlọrin kò ní jàrí wọn. 16 August ní ìlú Ìlọrin, ẹ wá pàdé mi Alájà Saida. Alóore tí fi òní bàjẹ́ lọ́la òjíṣẹ́ ńlá, alóore tí fi òní bàjẹ́ níwájú lẹ̀ ó máa lọ, ẹ ò ní dọ̀la rẹ̀ yín lọ́la Muhammada, eléyìí kò ní jáṣe wọn lọ́la òjíṣẹ́ ńlá. Alóore TV, Alóore TV, nílé nílé òkúni, ẹ máa wò ó, ètò tó kọ́ni lọ́gbọ́n, ètò tó kọ́ni lóye ní gbogbo àgbáyé, ẹ máa wò ó, ẹ máa wò ó, Alóore, Alóore, ẹ máa wò ó, ẹ máa wò ó, ẹ máa wò ó. Yeah.